gbogbo ọmọ Lagos State à ń dúpẹ́ lọ́wọ́ yín, à ń fi àsìkò yìí a fi ń fi nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ a fi ń fi hàn yín ní Lasut hospital lábẹ́ aláṣẹ Adétòkunbọ̀ ó Fábànwò Ọlọ́run nìkan ló lè gbà yán lẹ́ o, àmọ́ wọ́n gbìyànjú fún mi torí mi bá sì mọ̀ sí láyé mọ́, àmọ́ ọpẹ́lọpẹ́ wọn Alhaji Ara Kollington Ayinla olórí gbogbo onífújì pátápátá, èmi ni mò ń sọ̀rọ̀ yìí, èmi ni mò ń sọ̀rọ̀ yìí. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n ti rò pé mo ti kú ni, bẹ̀tì Lasut ọba ni wọ́n, mo gbàtẹ̀wọ́ fún wọn. Lasut lábẹ́ bàbá wa Adétòkunbọ̀ ó Fábànwò ẹ kú iṣẹ́ takuntakun o. ẹ wo bí gbogbo bí ṣe rí, ẹ wo gbogbo bó ṣe rí, ẹ wo bó ṣe rí, ẹ try. Gómìnà wa Babájídé Olúṣọlá Sanwó-Olú, mo kí ẹ̀yin náà o, àtìlẹ́yìn yín ni. Mo dẹ̀ tí chief of staff náà torí gbogbo àwọn tí wọ́n mẹ́kọ̀ọ́ dúró náà nìyẹn, àti àwọn commissioners pátápátá, àti gbogbo àwọn tó wà ní London, àwọn tó ń gbé yìí tó ń gbélé yìí tó ń gbé bí, gbogbo yín ni mo kí. Ẹ wá wo iṣẹ́ ribiribi tí Lasut ń ṣe o, ẹ wo iṣẹ́ ribiribi tí Lasut ń ṣe o. Mo dúpẹ́ gbogbo ọmọ Nàìjíríà, mo dúpẹ́ fún yín. Ẹni tó lè wá kí mi, ẹni tí ò lè wá, ẹlòmíì ó fowó ránṣẹ́ sí mi tí ń ṣe nǹkan kékeré, mo dúpẹ́. Ẹ ní firú ẹ̀gbá o, ẹ ní firú ẹ̀gbá o, torí ọ̀pọ̀lọpọ̀ ló ti lérò pé ó ti kú,